tá ń fẹ́ kú kò sẹ́ni fẹ́ kú o torí ewúrẹ́ ló ń gbọ́jọ́ kú ẹ̀ tó ń jèwé tó mú kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ọ̀dẹ̀ ọdún bí àjíǹde àtayọ̀ ìlà ò fi parí ọdún tá a tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí o gbogbo ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti di woro sí woro agbésùmọ̀mí ti ń kó bàtà wọ́n ti ń fẹsẹ̀ fẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé agbésùmọ̀mí ti ń sá lọ báyìí àṣé the beginning of Isreal is the fear of agbésùmọ̀mí ṣé ẹ mọ̀ pé ààrẹ Trump àti prime minister fún àwọn Israel orílẹ̀-èdè Israel àti US wọ́n láwọn ti pawọ́ pọ̀ láti ja ogun agbésùmọ̀mí ní Nàìjíríà láti kojú ogun agbésùmọ̀mí tí ẹ ò bá gbàgbé gẹ́gẹ́ bí ìròyìn tó ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí ǹjẹ́ ẹ wá mọ̀ pé lọ́gán tí agbésùmọ̀mí rí báyìí ó di ìgbé àfẹ́wé ní Sokoto wọ́n ti ń sá kúrò nípínlẹ̀ Sokoto ó ti di ẹni orí yọ ó di ilé miracle no dey tire Jesus o àṣé àwọn agbésùmọ̀mí lè fi Sokoto sílẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Sokoto ni orísun ilé àwọn agbésùmọ̀mí headquarter capital wọn ìpínlẹ̀ Sokoto ni ṣe mọ̀ pé àìmọye ìlú tó ti gbà tó ti lé àwọn tó lìlú yẹn lọ àwọn kan ti lọ sí IDP camp tó ti lè sá pamọ́ síbẹ̀ àwọn kan tiẹ̀ ti sá kúrò nílùú yẹn débi pé àìmọye ìlú tí agbésùmọ̀mí ti gbà látàrí ìwà wèrè wọn ọ̀pọ̀lọpọ̀ ará ìlú ti sá àsálà fún ẹ̀mí wọn tí ò sẹ́ni fẹ́ kú ṣùgbọ́n ṣe mọ̀ pé mo láyọ̀ láti sọ fún yín sí pé agbésùmọ̀mí gan wọ́n ti ń kó bàtà ńlẹ̀ wọ́n ti di tó ń sá kíjokíjo lẹ́yìn tí wọ́n gbọ́ wípé orílẹ̀-èdè USA ti dá sí bó ṣe ń lọ yìí lẹ́yìn tí wọ́n gbọ́ pé orílẹ̀-èdè USA ti dá sí ẹ wá wo bó ṣe gbé alùpùpù ọ̀kadà wọn ó di ìgbé àfẹ́wé ó di kìràkìtà wọ́n ti fi ìpínlẹ̀ Sokoto lẹ̀ o Sokoto ti ń bọ́ díẹ̀díẹ̀ o lọ́wọ́ agbésùmọ̀mí látàrí ohun lásán sì nìyẹn o ohun tí Israel sì jù nìyẹn o wọn ò tí ì bẹ̀rẹ̀ ìdájọ́ tó bá wá bẹ̀rẹ̀ ìdájọ́ kọ́ ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lójijì ǹjẹ́ ẹ mọ̀ pé agbésùmọ̀mí ti ń sá àsálà fún ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Sokoto lẹ́yìn tí Israel prime minister tó dúnmọ̀rú pé òun máa wipe out ẹni agbésùmọ̀mí tó bá pa kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà ṣé ẹ mọ̀ pé wọ́n máa ń sọ pé wàá kó ní tiẹ̀ ó dà pé agbésùmọ̀mí ti wá kó ní tiwọn báyìí o agbésùmọ̀mí ti kó ní tiwọn débi pé ìgbé àfẹ́wé kò sẹ́ni tó fẹ́ kú oníkálukú ti di pápápá wọ́n ti nà pápá bora o wọ́n ti ń sá àsálà fún ẹ̀mí wọn kò sẹ́ni tó fẹ́ kú ẹ wo inú àwọn èèyàn gan ṣẹ̀ṣẹ̀ ń dùn ni a ṣẹ̀ṣẹ̀ rí pé ìgbésẹ̀ àti ìlọsíwájú ti ń dé bórílẹ̀-èdè Nàìjíríà ni so agbésùmọ̀mí lè sá wọ́n rí aláya tó jù tí wọ́n lọ wọ́n já pa tá ń fẹ́ kú ó di ìgbé àfẹ́wé wọ́n sá àsálà àwọn náà lẹ́ ń wòye ẹ wo bó ṣe ń sá eré ẹ wo bó ṣe ń gbìyànjú àti sá lọ látàrí pé àwọn náà ò fẹ́ kú àṣé apani kò nígbà kan múdà kọjá lórí òun gbogbo bẹ́ẹ̀ ṣe ń pààyàn ẹ̀ wá fẹ́ kọ́ pa ẹ̀yìn náà ṣé ẹ mọ̀ pé first strike tó kọ́kọ́ jù sílẹ̀ ní Sokoto yẹn ó bà wọ́n gan o ṣe ló dàbí ọgbẹ́ lára wọn ẹ má tún gbàgbé pé Israel orílẹ̀-èdè US tún jẹ́ kó yé wọn pé àwọn tún máa ju ìmí ó lè wá jẹ́ this time ó lè jẹ́ double barrett ó lè jẹ́ bí Israel ṣe máa ju tiẹ̀ tàbí kí USA kọ́kọ́ ju tiẹ̀ kí Israel náà tẹ̀lé ṣé wàá mọ̀ pa bá ń bá rí bẹ́ẹ̀ ṣé mọ̀ pé agbésùmọ̀mí náà wọ́n dọ́gbọ́n fi rọ́bora wọn lẹ́yìn ìgbà tí àwọn orílẹ̀-èdè US ju àdó olóró kí ló padà sọ wọ́n ní ọpẹ́ o ilẹ̀ gbígbẹ empty land ní US ju àdó olóró sí wọ́n ní kò sí àwọn ń bẹ̀ pé kò sí kankan tó jọ pé agbésùmọ̀mí wà níbẹ̀ wọ́n ní ibi tí àwọn ò sí gan ní US ju àdó olóró wọn sí ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó pa àwọn àgbààgbà wọn lára o
gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé wọ́n ń ṣe ìpàdé lọ́jọ́ náà ní US fi kíní yẹn ṣe Christmas bónọ́ọ̀sì fún wọn. àwa rí i pé nísìnyí tó tún gbọ́ pé wọ́n tún máa jẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kúrò ní Sokoto tó jẹ́ pé wọ́n ti gba ibẹ̀ kódà wọ́n ti gbẹ́ bọ́ọ̀ sílẹ̀ bẹ̀ láti máa gbé ó adìhun tó ń sá àsálà fún ẹ̀mí wọn. ó ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi rèé o nígbà tó sọ pé empty land ní US ju àdó olóró sí kí ló mú Gumi tí Sokoto ṣó kí ló mú tí Sultan ní Sokoto tó kó bàtà lẹ̀ tí ò lè sọ pim ìgbà tó tún wá gàgà gbọ́ wípé Isreal náà máa dá sí kí ló mú Bashir Ahmad jáde sọ̀rọ̀ tó sọ pé rán àwọn ò fẹ́ ìrànlọ́wọ́ kiri Isreal. ó ṣẹ̀ṣẹ̀ fi hàn gàdàgbàgbà pé kíní yẹn ń bà wọ́n lódìdí orílẹ̀-èdè US tẹ̀síwájú another strike tẹ́ ló máa ṣẹlẹ̀ ẹ tètè jẹ́ ó ṣẹlẹ̀ láìpẹ́. ẹ wo ẹ̀já ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ìjà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ pé inú àwa Nàìjíríà inú wa ti ń dùn pé 2026 it will be agbésùnmọ̀mí free torí wọ́n máa ṣe fún agbésùnmọ̀mí débi pé àwọn gan ò ní rọ́wọ́ mú mọ́ a ti máa bọ́ lọ́wọ́ agbésùnmọ̀mí ìbẹ̀rẹ̀ ọdún yìí lásán ó ti fi hàn pé Sokoto aṣọ agbésùnmọ̀mí bẹ́ẹ̀ ni o wọ́n ní orílẹ̀-èdè US ìgbésẹ̀ tó kàn sí ni ilé Gumi ni kẹ́ ẹ lọ nítorí tó bá ti ń sá lọ báyìí ó lè jẹ́ ilé Sultan tàbí ilé Gumi ni wọ́n máa sá lọ. ṣùgbọ́n ẹ̀yin agbésùnmọ̀mí bó lẹ́ tún sá lọ báyìí o ṣé ẹ tún fẹ́ lọ gbọ́ orílẹ̀-èdè míì ni tẹ́ẹ̀tù take over bẹ̀ Sokoto oníṣòyìn ẹjẹ́ àka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi jàre ẹjẹ́ gbọ́n tí Wilson sọ ó ní wọ́n lè sá lóòótọ́ o ṣùgbọ́n wọn ò lè sá pamọ́ nítorí kò síbi tí ojú orílẹ̀-èdè US kò síbi tójú wọn ò dé pẹ̀lú surveillance camera àwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ àbí gbogbo ibi dẹ̀rí kìíní yẹn dẹ̀ máa ṣọ́ gbogbo ibi ló máa ṣọ́ o gbogbo àwọn ọmọ Yorùbá ẹjẹ́ á di gbogbo orígun mẹ́rin Yorùbá mú gbogbo bọ́dà tó gbá wa ilẹ̀ Yorùbá wọlé ẹjẹ́ àdìmú o nítorí tí wọ́n bá ti lè rọ́wọ́ mú Sokoto ilẹ̀ Yorùbá ló ń sáwọ̀ ilẹ̀ Yorùbá òun ló ń sáwọ̀ ẹjẹ́ àtètè dìímú security ilẹ̀ Yorùbá ẹjẹ́ kó tight kó má bàa gbalẹ̀ Yorùbá wọlé nígbà tí Sokoto ti di ìlú àìbẹ̀rù ìlú àìwọ̀ fún wọn báyìí tó ọmọ Yorùbá ẹjẹ́ ká tètè gbé ìgbésẹ̀ o ẹjẹ́ á gbé ìgbésẹ̀ ẹ wo a ò ní rí jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀bẹ ẹni bẹṣu atẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nu wò gbogbo ẹni tó wá láò ní dé òun máa láò ní dé bá o ẹ like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ̀jọ́ ẹjọ́ yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation is the only solution la fi ń kí n pé ó dàbọ̀.